Africa Content TV. Mi ò lè dáwọ́ bó ṣe ọ̀rọ̀ fọwọ́ kí náà sọ. Mo fọ́ sọ́yà àtọmọ̀ bàbá mímu o ti rí akẹ́bàjọ́ méjì máa sọ̀rọ̀. Ìbàdàn kì í ṣe yàmáyàmá àti rí akẹ́bàjọ́ tàyẹ̀bẹ́jú. Àìbàdàn kan jẹ́ tí a máa bàtà bá tẹ̀lé ìkan ṣe. Ọlọ́pẹ́ ìpọlọ ìmúlẹ̀ o. Ọmọ babaláwa a kì í ṣọ́ra tẹ̀ ẹ̀gbọ́n. Kì í sára bàbá tó gbá ẹni bàbá gbọ́dọ̀ làwọn tí wọ́n lọ yọ̀lọ̀ fún ibi gbọ́ bàbá ìfọ̀mùlẹ̀ ẹ̀dá ẹ̀dá lámú olùkí agbẹ́bàjẹ́ ìwé nílò àmì ìdarí ìdá tí ìmọ̀lẹ̀ ẹ̀gbọ́n ìdádọ́ ọba ọlọ́lọ́ ni ìdá pẹ̀. Ẹni ọmọ lọ́la ni wá àtọmọbìnrin tó dà ooo. Àwọn sì wá ìbàdàn o. Ìlú ẹlẹ́dẹ̀ ìlú ògbó máa. Ìlú bàbá mi ẹ̀mẹ́rin náà ìlú ògbó. Ìlú bàbá mi ọmọbìnrin lẹ́làmú ìlú ògbó wa. Tẹ́bọ́dé máa dọ̀, àlùkárí dá sí ìmọ̀lẹ̀ ọ̀gbọ́n. Agbègbè tí wọn kò jiná, àfọwọ́sọ́yà àti ìmọ̀lẹ̀ ọ̀gbọ́n. Àwọn bàbá bẹ́ẹ̀ni ìgbé síbi ìyàdọ́jẹ́ lọ́lẹ́. Bẹ́ẹ̀ni ìgbé àgbẹ́jẹ́ lọ́lẹ́ rúrẹ́. Bẹ́ẹ̀ni ìsìnkú síkú wọ́n tó pé ilé ẹ̀kọ́ bàbá àgbẹ́jẹ́ lọ́lẹ́ sáré bàbá rúrẹ́. Àwọn bàbá tí wọ́n lọ wọ́n sọ wọ́n fọwọ́ sọ́yà o tí wọ́n lọ òun lé. Gbogbo ní ilé ìbàdàn tí wọ́n lọ ní ti bá o. Bàbá sì kí wọ́n ní fi àgbájúlọ̀ náà orúurú bàbá. Wọ́n ti kọ́ lórí tí akẹ́rọ àgàlà fún ogologo ẹgbẹ́ báwo náà ṣe gbọ́. Àwọn fi júwe lé tí wọ́n rìn. Ló dẹ́gbẹ́ mi náà máa fẹ́ mẹ́mọ̀. Ọmọ táyé sọ́nà àwọn ọmọdé ń lọ o. Ibẹ̀ wọ́n ti rí ìwà àbọ̀ ògúnlógún. Ìmọ̀lẹ̀ ẹ̀gbọ́n yóò. Ẹgbẹ́ ìgbọ́mọ́tò sọ báwọn lẹ̀. Owó wà ní Wẹ́sítà láti. Ẹ̀ka àbọ̀ láti sáré. Ẹ̀ka àbọ̀ láti ìlú pẹ́ẹ́ta òfáfá. Onígbàlẹ̀ ìsìnkú àìgbé bá rí ìta ìbàbà àwọn ọmọ sọ pé àjùwájú ẹlẹ́mọ̀ ẹlẹ́wọ̀n ọmọ abẹ́jẹ́lẹ́lẹ́ àjùwájú ẹlẹ́mọ̀ ẹlẹ́wọ̀n òpó ilé ọ̀hún sàtìkádọ̀ o àjùwájú ẹlẹ́mọ̀ ẹlẹ́wọ̀n òpó ilé ọ̀hún sàtìkádọ̀. Síbẹ̀ náà ń gbé àìgbé ìbárí ìta àdìmọ̀sá. Gbọ́dọ̀. Inú bàbá Dáúdà ipa kàwé. Ọlọ́sẹ̀. Àlọ́ wa ti bẹ̀.
ẹ̀fọ́ bàbá alátìdáhùdà àwọn epo orí ọ̀lẹ́ bàbá àlùbárò yíká àníṣà àti apádọ̀ o àlàmú àmì púrọ́dọ̀tì tí mo lọ ẹ̀gbọ́n ló fẹ́ bá àlàmú púrọ́dọ̀tì owó ní ọ̀lẹ́ bàbá ní bàbá alájọra sínú ìlú àìgbó. Àwọn bàbá nìyẹn ojú lórógbò bàbá ẹjọ́ abẹ́rẹ́ ọ̀ṣà gbogbo àtàwọn bàbá tájú sísẹ ẹ̀dọ̀ṣe àti bàbá ẹ̀rọ̀gbọ̀ngbà. Ìlú bàbá kí kẹ́kẹ́ sáyé síbá máa ń tẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀. Ilé alájọsí ló máa kọ́mí bá sí ìgbé máa. Ilé alájọ bá àṣà kan pé ó tó sọ̀rọ̀ bàbá tó sílẹ̀. Ìlú múri tọ́nà ní alájọ ìmọ̀rí sálọ́mù. Bọ́lá kó tó wá bá dọ̀lọ̀ pé ìyẹn alájú tàbí kì í ṣe délé. Àtàwọn abúlé òkú ìjọba àmì ọ̀rọ̀ lọ́sọ. Ó bábá wa rí ìṣòro náà fẹ́ẹ́ bá òun ṣe bá. Ẹgbẹ́ra ọmọdé tó ń kéde kíláàsì oníjẹ́ ìsáàmù. Ìgbà ẹ̀ máa mọ̀ ọ́. Kàtẹ́ ọmọdé tó ń kéde kíláàsì oníjẹ́ ìsáàmù. Ìmọ̀lẹ́ ọ̀dùn. Èyí ló mọ̀ sí ìgbà ẹ̀ lẹ́yìn ìdájọ́. Àwọn bàbá wa mọ́nìmọ́ ní àwọn bàbá wa mọ́nìmọ́. Àwọn bàbá wa yẹn ló máa ń sọ̀rọ̀. Ẹ̀kọ́ kíló yìí. Wọ́n ní nìkan ní gbogbo máa ń gbé ogúnlé. Ó máa ń gbé. Ìgbà ní kí kẹ̀kẹ́ máa máa fẹ́ sí máa ló tẹ̀. Ìbàdàn fẹsẹ̀ pé a ti máa fòrò o. Ìbàdàn fẹ́ ti sọ pa òní dúró. Alábí ń jẹ́ ọmọ rẹ̀. Láti wọ́n dàbí ọ̀gá aláàbò náà. Èyí fẹ́ fún àlú ọdún ọdún kọjá lò ọdún kọjá máa tó dákẹ́. Ojú mi ló ṣe aṣọwọ́ ẹsẹ̀ ní tọ́lá ọba lọ́wọ́ sí. Àfihàn pé tí ìbálẹ̀ ní tọ́lá ti parí ẹ̀rù. Ẹgbẹ́rẹ́ tọ́dún bẹ́ẹ̀ aṣọwọ́ ẹsẹ̀ ní tọ́lá ọkọ̀ ìdájọ́. Sínú yára ọmọ náà. Àfihàn sí etí ìfọwọ́lẹ̀ bí tọ́lá ti parí ẹ̀rù. Ẹ má fi ọ̀lẹ̀ bá ara wa. Ìbàdàn bẹ́ẹ̀ ní sọ pé ọdún náà ló máa lò èmi kú tẹ̀ ọlọ́run mọ̀ sí ìfúnnágbà àkọ́ àwọn ọgbọ́n kankan àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó fẹ́ràn wa láwọn fẹ́lẹ́fẹ́lẹ́ o. Ọlọ́run ti sọ wọ́n dọ̀rẹ́ wa wà láàbí ìmọ̀lẹ̀ ibi ìwà fẹ́ ẹgbẹ́ fún. Àwọn tí òfin wa ti ní tẹ́lẹ̀ ẹ̀fẹ́lẹ̀. Ọlọ́run ti sọ pé èkó tàbí ọ̀rọ̀ tí a tẹ́lá jẹ máa kó ẹjẹ́. Àwọn tí ọlọ́mọdé bẹ̀rẹ̀ àmì òfin ṣe èèyàn lè lọ tí ó bá ọ̀rọ̀ tàbá jẹ́. Ọlọ́run bá kọ́ ẹ̀yin lè sọ pé kó máa dúró kó máa rí báyìí.
ẹ má ṣe dáwọ́ dúró ẹ túbọ̀ jẹ́ túbọ̀ lọ síwájú sí tí a tẹ̀ máa gbà lámọ́lábára wọ́n lè ní olólùfẹ́ nínú fọlá ń sọ lọ́kùnrin lé nínú ọ̀rọ̀ wọ́n máa dé pẹ̀lẹ́gbà àfọláyé bẹ́ẹ̀ lọ́wọ́ aláwọ̀ oyè náà lọ.